ló ṣe rí tí kan ò fi ní ìkan òfin ní gbàkejì kìíní òfin ní gbàkejì wọn ní fi gbára wọn ìbéèrè méjì ẹ̀ ń sà. Sorry, the first one to be ní Sunday Igboho bẹ́ẹ̀ máa bẹ̀ kó sùúrù lérè púpọ̀ torí ho ha he ho hi kò sẹ́ni tó mọ bí ló lè já sí o. Àní pé constitution wa èyí tí a tún ṣe àtúnwò kí ọ̀gbẹ́ni wà mẹ́sìn kó gbé ká ó jẹ́ kí gbogbo ayé gbogbo èyí táwọn sọ pé wọ́n fẹ́ lọ fọ́ọ̀mù republic of Yoruba Nation. Sórí nínú gbogbo ilẹ̀ Yorùbá Èkó nìkan ló yàtọ̀ torí pé tó bá dé sẹ́kù tó mọ̀ pé káràkátà wá ṣe bẹ́ẹ̀ wọ́n lè ṣe tẹ Èkó tó nìyẹn tó bá ní nǹkan kan tó fẹ́ tà àbí àní bí ẹ pé ṣé Ògùn ló ti wá àbí Ọ̀yọ́ àbí Kútúmọ̀jì àbílẹ̀ Haúsá tó bá ti gbé wá àwò tó bá wà láti rà àárà ìwọ náà bẹ̀rẹ̀ sí lówó tiẹ̀ ilẹ̀ ọ̀rọ̀ Èkó nǹkan tí olùkàkú dánwò lẹ́kọ̀ọ́ nítorí àwọn òwò pé ilé Ìgbò ilé Haúsá ilé Ìgbò tó bá ti dé wàá san owó orí ẹ̀ wàá san owó kíni tó bá fẹ́ ra lẹ̀ á tà fún ẹ wàá kọ́lé tiẹ̀ àwọn ọmọ iná abẹ́rẹ́ sí Èkó nìkan àti Kánò kò máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀. Even tó bá bọ́ sí Ògùn state lẹ́gbẹ̀ẹ́ wá ń bì oníwọ̀ fẹ́ dìbò fẹ́ gbé gbàdá wọ́n wọ̀ pé ìṣòro ti wá ṣé yẹ wá ní àbí Ẹ̀gbá àbí Ìjẹ̀bú àbí Rẹ́mọ tó bá sínú kankan méjì ń ka ìgbẹ́ máa lé ẹ̀ dànù. Kó bá dé Ọ̀yọ́ tó wá láti Ìbàdàn tó wá láti Ọ̀yọ́mèsì tó wá láti Ìṣẹ́yìn oní kíní kan ló fẹ́ níbẹ̀ ìgbẹ́ wọ́n máa lé ẹ̀ bẹ́ẹ̀ lọ káàkiri. Kánò ló tún yàtọ̀ torí báwa ṣe ń tajà ń bì làwọn náà ṣe commercial center. That's why wọ́n máa ń rò pé òmùgọ̀ làwọn ará Èkó bọ́n ṣe tẹ̀dó nìyẹn òwò máa ṣe ilé ọrọ̀ Èkó. Ṣùgbọ́n lọ́ọ́ try any one o lè rí nǹkan kan bẹ́ẹ̀ má lé o kò má jẹjẹ o kò má jẹ Rẹ́mọ kò má jẹ Ẹ̀gbá àti Yẹwà kó ló fẹ́ gbé bá bò ní o ṣe súnmọ́ Èkó tó nígbà so nǹkan tó fà tí o ṣe rí bẹ́ẹ̀ ni now the other one tó béèrè was ọ̀rọ̀ ọba àti Ọbásanjọ́ ẹtí bàbá pẹ̀lú àwọn ọmọ tó ṣe mo kì í sọ pé àgbàṣe ìyẹn kó jáde lẹ́nu ìfú èmi báyìí ṣùgbọ́n ìwé òfin wa náà constitution wa ó ti kọ́ nǹkan tó ń ga kú jẹ́ lágbo. You get my point? Ta ló yan ọba? Àwọn afọbajẹ àkọ́kọ́jú tán bá ní ẹni báyìí làwọn fẹ́ á rẹ̀kọ́mẹ̀ndẹ̀ àgbélọ́sọ́dọ̀ gómìnà. Gómìnà ló máa fọwọ́ sí i. Èmi ti ṣe rí àwọn àgbàlagbà kan wá nígbà tí wọ́n fẹ́ ṣe ti èwì. Mo bá bàbá èwì lé mi. Àwọn èèyàn kan ló yẹ kó jẹ ìwé báyìí kan ló yẹ kó eléyìí ló ṣe kúrú kan. Ní ìtẹ̀wé afọbajẹ tó kù.
àwọn ẹsẹsẹ lè wà láàrin wọn sì jà ìfẹ́ bá lẹ fẹ́ wọ́n lè ṣe tán wọ́n wá sọ iná àlà ni inú kan á ṣe ni orí tó mọ̀ wọ́n máa ní cultural festival ọkọ̀ tán láti ṣe tutù tán láti túnṣe òun láti mú kí sójà dúró sí ilé àgbẹ̀ kábíyèsí lọ́rùn wà ní ẹ̀sìn ìwọ alájòkìtì àwọn afọbajẹ ẹlẹ́ni táwọn fẹ́ èyí ń pé kèmí lọ ṣe báyìí ṣe báyìí ṣe báyìí àwọn kan wọ́n ti wá fẹjọ́ mi sùn ìjọba ọ̀gá mi nígbà yẹn bàbá ṣe ara bàbá ń gbídá lórí ẹ̀ tó fẹ́ àwọn fẹ́ ṣé ìwọ jẹ́ afọbajẹ ìfẹ́ forúkọ fún bàbá náà láti there is a big man there wọ́n á halẹ̀ mọ́ mi ní ìsàfihàn wá láti tradition tó fi ń ṣe ẹni tó láwọn mú rè adẹ̀ ní kọ́ rìkọ́dù ẹni tó bẹ́ wọn. kábíyèsí náà ló wà lórí ní ìpínlẹ̀ ni àwọn kan tún dé ní wọ́n fẹ́ wọ́n fi ibìkan jẹ lákòókò kàkàkí tó bá ń fún ní pálásì kábíyèsí ní ọba àkókò ìwọ tó ló fẹ́ jẹ́ kí ẹ máa kí ẹ máa fún kàkàkí fúnra yìí wọ́n ní ìjọba ìyẹn náà tún di wàhálà nítorí ọ̀tọ̀ mi tiẹ̀ mọ̀ bóyá kábíyèsí àkókò yìí máa bọ́ sí àgbàgbà ti dé court that is the authority to appoint to give you that staff of office must have the signature of the governor. Sórí bí kíní tó béèrè lọ́wọ́ mi nígbà tó ní kọ́ dìde kọ́ jókòó yẹn mo fara hàn ìgbà lágbàṣẹ o máa bí mi ní mo máa ń dà ẹ lè ṣe bọ́nà mi ṣé tó bá ń bá ní káàdì máa ṣìṣe ara wa ta wọ́n ṣe wọ́n bá gómìnà jà wọ́n lè gómìnà lè mú wọn kó sọdá wọn gómìnà agbára ẹ̀ pọ̀ nítorí òfin ilẹ̀ òfin wa constitution wa ló fún wọn lágbára yẹn olóyìnbó ìjà tó wà mẹ́lẹ́ ní kó kọjú ìjà sí gọ́ọ̀mẹ̀ntì olóògbé ẹ̀ bá ṣe kélé àgbẹ̀ o nígbà tí Diana kú prime minister àgbà yẹn tó lọ bá màmá ìkó yẹn yá màmá ẹ̀ láti bọ́ta o ẹ wá fara fún àwọn èèyàn wọn torí gbára ṣe ń kàn wó kó má lọ dàbí French Revolution wọn pé ọmọ ṣe gba ọba tí wọn títí dọ̀là ọ̀làwọ̀n fẹ́ ọba ń lu àwọn ọmọ pé president àwọn òfọ́pá kankan owó bọ́ ṣe Mussolini ní Italy and àwọn ọdún kan tún yìí wà bẹ́ẹ̀ àwọn Germans mọ̀ so kò sí nǹkan kúrú lábẹ́ ọ̀rẹ́ ṣùgbọ́n tó bá bí mí èmi ò mọ the real story o ṣùgbọ́n kí wọ́n bá pè wọ́n sí wọlé pé ẹ̀yin ara bíi kí ló dé gómìnà náà jókòó èbí gómìnà aṣọ́dún maximum aṣọ́dún mẹ́jọ àwọn kábíyèsí ìjọba tó lọ bá iṣẹ́ ẹ̀tàn láti wá a meeting point àsọyépọ̀ ní yorùbá fi rárá bára wọn ṣe bí mi ṣe rí o nítorí ṣé irú ẹ̀ lè ṣẹlẹ̀ ní ìlú mi nílùú lókè ọ̀yà náà. mi ò mọ̀ kọ́ tí mi ò tí ì bá bàbá sọ̀rọ̀ mi ò mọ̀ o nígbà tèmi náà gbọ́ ní bá lọ tẹ YouTube láti wò ó pé kí ló ṣẹlẹ̀ ìmọ̀
tó fa ọ̀ bọ̀dù kọ́kọ́ láti fà kí bàbá tó bínú bẹ̀rẹ̀ ṣe ni báwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí yí wọ́n bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi nílẹ̀ Yorùbá ẹjọ́ ẹjẹ́ akóra wa jọ ọmọ Yorùbá mo fẹ́ bẹ̀ wá ní ẹjẹ́ anífẹ̀ẹ́ ara wa tó bá ń sọ̀rọ̀ nípa ọ̀làjú ìlú yìí ìjọ first doctor first accountant first lawyer first bishop ní gbogbo Áfíríkà ha tó jọ mi dáadáa ti bọ̀ àwọn ọmọ tó ń bọ̀ àní nǹkan tí wò bá nígbà á ṣe kalẹ̀ fún ọmọ ẹlòmíì tí wọ́n lọ́jọ́ á béèrè lọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ a nífẹ̀ẹ́ ara wa ìyẹn là á ní Paul ẹ̀kọ́ àkọ́jù kí là lé kí là wá tọ́lọ́mù fún wa lẹ̀ Yorùbá ṣé ìwé kíkà ni ṣé ọ̀rọ̀ nǹkan mèremère ni àbí nǹkan àgbẹ̀ kí ló dé tí ó bá ti di pé ó di kiri a máa lóhun tán ẹ̀ a máa wo àbòsí ọba Olódùmarè ń wò wá hàn ẹ jẹ́ a nífẹ̀ẹ́ ara wa o nítorí nǹkan tèmi rí tó kù díẹ̀ káàtó nílẹ̀ Yorùbá nìyẹn o ètò kí ló ń tọ́ fún kò sí nítorí tó lè tọ́ tó lè ló pa tí ò ní túkájọ́ kan ẹ jẹ́ a ṣe eré ẹ ṣe sàn adúpẹ́ fún àǹfààní tẹ́ ẹ fi gbà wá máa fi àkókò ìpè ọ̀dà wa àwọn máa ṣe lọ́tọ̀ tán ẹ ṣe náà.